Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi pé iṣẹ́ àlàáfíà ni gbogbo ọgbọ wa Elédùmarè á dúró tì wá níṣẹ́ lásán. Kí ni tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò ní àkókò yìí? Ní tí mo fẹ́ kájọ wò, mo fẹ́ kájọ sọ̀rọ̀ lé lórí, kájọ analyze òun ni ìtumọ̀ ṣíríkù. Kí la ń pè ní ṣíríkù? Kí la ń pè ní mùnàfíkùn? Àti pé kí la ń pè ní kèfèrí? Gbólóhùn mẹ́ta yìí tí àwọn Muslims tí wọ́n fi ń bastardize cultural heritage wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, òun ni mo fẹ́ kájọ analyze. Kí ni ìtumọ̀ ṣíríkù? Ṣé rí gẹ́gẹ́ mo sọ, language is a problem fẹ́ni tí ò bá gbọ́ èdè, tí ò bá understand ìtumọ̀ èdè. Then tí ó bá ti jẹ́ alábòsí èèyàn, dandan ni kí wọ́n fàbòsí kún. Ìgbà tí wọ́n fẹ́ tú Bible ní ọjọ́ kìíní àná tí kí láti gbókọ bàbá wọn Bishop Ajayi Crowther tó fẹ́ tú Bible, wọ́n tú Sátánì nínú Satan, wọ́n tú sí Èṣù. Àdẹ̀rẹ́ ní correlation àwọn tó kù bí Ọ̀rúnmìlà, bí Ṣàngó, bí nǹkan kan. Àrí correlation wọn nínú kíni Bible ní tí wọ́n fi ọkọ̀ wọn tú. Wọ́n ò ṣe tú ẹ̀jẹ̀ Gabriel kí wọ́n wá tú Gabriel kan ní Gabriel o kí wọ́n wá tún sí Ọ̀rúnmìlà. Àrí àmọ́ nígbà tí wọ́n tú Satan, wọ́n tú sí Èṣù ilẹ̀ Yorùbá. Èṣù, Ṣàngó, Ọya nǹkan kan tá a sì ń sọ yìí, ìran kan náà ni gbogbo wọn jọ ṣe kíni ni wọ́n jọ lùgbà. Now ẹ jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ nínú kéwú, nínú Lárúbáwá, lédè Lárúbáwá. Al-Qur'an ó sọ̀rọ̀ nípa ṣíríkù, ó sọ̀rọ̀ nípa mùnàfíkùn, ó sì sọ̀rọ̀ nípa kèfèrí. Àwọn kí ni ìtumọ̀ ṣíríkù lédè? Ìtumọ̀ ṣíríkù òun ni ìmọ̀ jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí ọba ọ̀kan ṣoṣo. Yàtọ̀ sí ọba ọ̀kan ṣoṣo, yàtọ̀ sí Olódùmarè, yàtọ̀ sí Ọlọ́run. Kíyàn máa mú nǹkan míì ní ìjọsìn yàtọ̀ sí Ọlọ́run, òun náà pè ní ṣíríkù. Ẹ̀dá mi ò bá wọn. Mùnàfíkùn, kí náà pè ní mùnàfíkì? Al-munafikun, ẹ̀dá pè ní mùnàfíkì lẹni tí ń sin Ọlọ́run ọba, tí ń sin Ọlọ́run Olódùmarè, tó tún wá mú nǹkan míì ní ìjọsìn yàtọ̀ sí Ọlọ́run yẹn. Ó ń pe Ọlọ́run, ó tún wá ń pe nǹkan míì, ó tún fi nǹkan míì rọ́pò Ọlọ́run. Ó tún wá wò pé Ọlọ́run ò tó, nǹkan míì tó tún lè fi kún Ọlọ́run. Ìyẹn náà ń pè ní mùnàfíkì. Lẹ́yìn táwọn bàbá wa, for example, táwọn bàbá wa máa ń pè ní òjẹ́ńlé orò, òjẹ́ńlé eégún. Ó náà ń pè ní mùnàfíkùn. Ẹni tí ń sin Ọlọ́run tó lòun sin Ọlọ́run. Ọlọ́run ò wá tún tó. Ọlọ́run ò wá tó ọ, ò tún wá tún lọ mú nǹkan míì pé òun lọ́lọ́run rẹ. Àbí wàá mú òpé eléyìí náà yẹ kó náà tún lè dúró lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run. Ó náà pè ní mùnàfíkùn. Kèfèrí táwọn Muslim máa ń ṣe, tí wọ́n máa ń sọ, tí wọ́n mọ̀ pé Christian ní kèfèrí, tí wọ́n mọ̀ pé àwọn babaláwa nílẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ pé ní kèfèrí. Kí ni ìtumọ̀ kèfèrí? Kèfèrí lẹni tí kò sin Ọlọ́run, tí ò gbà pé Ọlọ́run ọba ń bẹ. Bí Quran ṣe tú nìyẹn. Kèfèrí káfíìr òun ni ẹni tí ò nígbàgbọ́ nínú Ọlọ́run, tí ò gbà pé ẹnìkan ń bẹ tí ń jẹ́ Ọlọ́run. Now ẹ jẹ́ kí wọ́n bí léèrè gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, báwo ló ṣe wá translate tẹ́ ẹ fi wọ́n fi ń bastardize ọ̀rọ̀, báwo ló ṣe translate àwọn bàbá wa? Ẹ mọ̀ pé ẹ̀wọ̀n tó wọ́n fẹ́ tú ṣíríkù, wọ́n ní ṣíríkù ní ẹbọ ṣíṣe. Báwo ni ṣíríkù ṣe jọ mọ́ ẹbọ? Àbòsí nìyẹn. Ibo ni ta ló translate ṣíríkù sí ẹbọ? Ṣé ẹbọ wà lédè Lárúbáwá ni? Ṣé bí èdè Yorùbá ní ẹbọ? Lédè Lárúbáwá sì ní tánpè ní ṣíríkù, òun ni kí ni? Ìmọ̀ jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run. Ẹ wá lọ bí gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, gbogbo àwọn tó ti rà àtàwọn tó wà lásìkò táwa, ẹ lọ bí gbogbo wọn pátá pé ta ni wọ́n ń tàrà jọ́sìn fún nílẹ̀ Yorùbá? Olódùmarè ni. Kí Islam àti Christianity ò tó wọlé Yorùbá wá, òun ni Yorùbá ti mọ tí ń jẹ́ Olódùmarè, láti ń sin Olódùmarè, láti ń jọ́sìn fún Olódùmarè. Kì í ṣe Islam tàbí Christian. Islam àbí Christian kọ́ ló jẹ́ ká mọ tí ń jẹ́ Ọlọ́run nílẹ̀ Yorùbá. So tẹ́ ẹ bá fẹ́ tú Lárúbáwá, ẹ má tú ìtukùtù lọ fáwọn èèyàn. Ẹ má fi ìfẹ́ inú yín sí àwọn èèyàn lọ́nà mọ́. Ẹ má bastardize cultural heritage wa nílẹ̀ Yorùbá mọ́. Ìtumọ̀ ṣíríkù òun ni ìmú nǹkan míì ní ìjọsìn. Ìtumọ̀ ṣíríkù òun ni ìmọ̀ ìjọsìn fún nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run. Àwọn bàbá wa ò sì jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo.
Elédùmarè. Olódùmarè nìkan ṣoṣo òun náà ni gbogbo àwọn baba wa nílẹ̀ Yorùbá òun ni wọ́n pè. Odùduwà Ọlọ́run ló pè, Ṣàngó Ọlọ́run ló pè, Ọbàtálá Ọlọ́run ló pè, Ọ̀rúnmìlà Ọlọ́run ló pè, Ọya Ọlọ́run ló pè, Èṣù Ọlọ́run ló pè, Ọ̀ṣun Ọlọ́run ló pè, Ṣànpọ̀nná Ọlọ́run ni gbogbo wọn pè. Gbogbo àwọn irúnmọlẹ̀ wa nílẹ̀ Yorùbá tá a dárúkọ yìí, gbogbo àwọn bàbá yìí tá a dárúkọ yìí tí wọ́n jẹ́ kí n ti ń jẹ́ ìran Yorùbá ọmọ ṣẹ́kù lónìí pẹ̀lú agbára tẹ́lẹ̀dùmarè fún wọn láti ọ̀dọ̀ rẹ̀ wá. Elédùmarè tó ń rán gbogbo wọn níṣẹ́ òun náà ni gbogbo wọn jọ́sìn fún. Àwọn kan lọ́lọ́run ránṣẹ́ wá sílẹ̀ Yorùbá tí ìran Yorùbá fi ń jẹ́ ìran Yorùbá tẹ́ fi lè jókòó lẹ̀ Yorùbá lónìí. Gbogbo àwọn wọ̀nyí Olódùmarè náà ni wọ́n sì fi lé gbogbo àwa tá a jẹ́ àrọ́mọdọ́mọ wọn lọ́wọ́. Àwa tá a jẹ́ àwọn ọmọ Ọ̀rúnmọlẹ̀, àwa tá a jẹ́ ọmọ Ọ̀rúnmìlà, tá a jẹ́ ọmọ Èṣù, tá a jẹ́ ọmọ gbogbo àwọn bàbá tá a dárúkọ yìí, Ọlọ́run Olódùmarè náà ni wọ́n fi lẹ̀ fún wa láti máa jọ́sìn fún. Ojú pọ̀nà Olódùmarè náà ni wọ́n fi lélẹ̀ fún wa. Ẹ má jẹ́ káwọn máa wò bí ẹni kọ́ ìran Yorùbá ò ní Ọlọ́run káwọn Islam àti Christianity ò tó dé, àwọn kọ́ ni wọ́n jẹ́ káwọn ti ń jí Ọlọ́run. Ẹ má ṣì ké ó tún fáwọn èèyàn, ẹ má ṣì àwọn èèyàn lọ́nà mọ́, ẹ dáhùn ìbéèrè tó bá dijọ́ náà. Níjọ́ tí gbogbo ọjọ́ pàdé, gbogbo wa pátápátá láàjẹjọ́ ń tà gbélé ayé ṣe. Torí pé Ifá fúnra rẹ̀ náà jẹ́ kó yé wa. Ó ní ẹ ṣòdodo, ẹ má parọ́. Ó ní bàbá ti débòde, ẹ rojọ́. Ẹ má parọ́ fáwọn èèyàn mọ́, ẹ má ti torí pé ẹ fẹ́ mọ gbowó Saudi, ẹ fẹ́ mọ gbé Lárúbáwá ga, ẹ fẹ́ mọ promote language oní language, kẹ́kẹ́ wọ́n bastardize language tiwa àti báwa ṣe ń rí nǹkan tiwa. This is dehumanization, blaspheming of the highest order. Kẹwàá mọ tún síríkù sí ẹbọ ṣíṣe, ó wrong. Ìkà ni wọ́n ní. Ìkà níjẹ́bẹ̀, ọ̀dà ìkà oníjẹ́bẹ̀. Ọ̀dàlẹ̀. Gbogbo tó bá sì dalẹ̀ Yorùbá, ẹni dalẹ̀ á balẹ̀ lọ ni. Ìtumọ̀ ṣíríkù oníkíni ìmọ̀ jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì ní gbogbo ìran Yorùbá jọ́sìn fún, kò sí nǹkan míì tán jọ́sìn fún. Gbogbo àwọn Ògún, Ṣàngó, Ọya, nǹkan kan, we all give them respect as our fathers. A fún wọn ní ọ̀wọ̀ wọn. Gbogbo yẹn wọ́n fi ṣe Ṣàngódè, wọ́n fẹ́ ṣe Ọbàtálá dè. Gbogbo yẹn bí wọ́n celebrate àwọn bàbá yẹn ní birthday wọ́n ṣe birthday fún wọn ni. Ẹ jẹ́ n lò bẹ́ẹ̀ kí n lo ọ̀rọ̀ yẹn. Bí bàtà wọ́n ṣe àjọ̀dún wọn ni. Kò sí kankan nu wọn tí wọ́n pè ní Ọlọ́run, kò sí kankan nu wọn tó lè fún yẹn ní nǹkan yàtọ̀ sí Ọlọ́run Olódùmarè. Ẹ má wá bastardize èdè wa jẹ́, ẹ má bà èdè wa jẹ́ torí èdè Lárúbáwá. Mùnáfìkì ẹni tí ń sin Ọlọ́run tí tó sin nǹkan míì, òun ni wọ́n pè ní mùnáfìkì. Ẹ tó wá ṣe mùnáfìkì jù òun gan làwọn mùsùlùmí. Àárín Muslims òun ni mùnáfìkù ti pọ̀ jù, òun ni mùnáfìkì ti pọ̀ jù. Àwọn ni wọ́n mọ̀ pé Olódùmarè, àwọn náà ni wọ́n tó lọ́ mọ̀ gbà nǹkan mí bòmí. Ẹ wá jẹ́ káwọn èèyàn máa rí àwọn babaláwo bí ẹni pé ní ibi ni wọ́n. Àwọn bàbá wa ẹ wá bastardize gbogbo wọn, ẹ jẹ́ ká máa rí wọn bí ẹni bí ìkà. Ẹ ti bà nǹkan jẹ́ for long, àmọ́ àwa ti ṣetán láti túnṣe. Àwa ti sìn àtẹ́kìrì àṣetán láti túnṣe. Our heritage is not evil. Our heritage is not evil. Ẹ má bà heritage wa jẹ́ mọ́. Ẹ má mọ̀ pé kèfèrí, ẹ má pé mùnàfíkù, ẹ má pé ṣíríkù, ẹ má tàgé ẹ̀mọ́ ẹbọ. Ẹbọ ò kí ń ṣe èdè burúkú. Gbogbo wa làjọ ń ṣe ẹbọ, gbogbo ayé ní ṣẹbọ. Ọ̀nà tí kálukú ń gbà ṣẹbọ wọn ló yàtọ̀tọ̀ ní ìlú kọ̀ọ̀kan tí kálukú ti wá. Gbogbo ayé lẹ́lẹ́bọ. Gbogbo ayé pátá lẹ́lẹ́bọ. Iléyá tán ní oṣù kàtọ́ ọjọ́ mọ́kànlá á pẹran. Kí lẹ fẹ́ ránṣẹ́ ètùtù ní? Èdè ní ká má bàjẹ́. À ń fi nǹkan kan ṣe ètùtù síwájú Olódùmarè kó lè gba ìpè wa, kó lè gba ẹ̀bẹ̀ wa ní. Àáfin ń dì rẹ̀ bẹ́ sọ́dọ̀ rẹ̀. Nǹkan ètùtù náà lè bọ́ ṣiṣẹ́. So nǹkan ètùtù ni wọ́n náà kí ni nǹkan ètùtù? Nǹkan ètùtù lẹ́ẹ̀fi ṣe ẹbọ, lẹ́ẹ̀fi ìpèsè fún Olódùmarè ni. Èdè Yorùbá ni. Ẹ má bà èdè wa jẹ́. Wọ́n ṣe pè ní Kùrùbán lédè Lárúbáwá. Ìtumọ̀ ẹbọ lédè Lárúbáwá ni Kùrùbán, kìí ṣe ṣíríkù.
ẹ má bà èdè jẹ́ mọ́. Ìtumọ̀ ẹbọ ní èdè Lárúbáwá ni Qurban. Ìtumọ̀ ṣíríkù òun ni kí ni ìmọ̀ sin nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run. So ẹ má bàjẹ́, ẹ má fi ṣíríkù, ẹ má fi tú Qurban, ẹ má fi Qurban, ẹ má fi tú ṣíríkù. Ẹ jẹ́ kó yá àwọn èèyàn. wọ́n mọ̀ pé wọn àmọ́ náà ṣe fi ń ẹ wá fi Lárúbáwá ẹ wá fi ń ta àwọn èèyàn jẹ. Ẹ̀yin nu Ọlọ́run.